àràbà orí mi o. Ẹ ṣé gan ma. Owó ti lọ o, mo wá gbọ́. Lórí ìkànnì Inside Ilé-Ifẹ̀ a wà ní Ìlódé báyìí ní ọjà Ajífọwọ́bajé a fẹ́ bá àwọn ìyá lọ́jà bàbá lọ́jà a fẹ́ bá wọn sọ̀rọ̀ a dẹ̀ fẹ́ béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan tàbí méjì nípa ìlú Ilé-Ifẹ̀ lọ́wọ́ wọn ẹni tó bá gbà á fi owó tó tó 20,000 á fi ṣèfàjẹ ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa ká lọ ìbéèrè báyìí. Orúkọ mi ni Omiṣore Rọfíát. Omiṣore mo ti gbọ́ Omiṣore mo ti mọ̀ pé Fẹ̀ ní ṣé ẹ mọ̀ Fẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ ṣú ọ̀gbẹ́ mọ̀ Fẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ agbolébo ni yín Fẹ̀. Ọmọ Ògbọ̀nyà ni mí. Ọmọ Ògbọ̀nyà lọ́tùn lósì. Bẹ́ẹ̀ni. Okay. Ẹni ìbéèrè ní bíbá ìbéèrè 2 ló wà ní bíbá yìí ẹ wá mú ìbéèrè ilé tó bá wù yín tẹ́ bá gba ìbéèrè 3 ẹ gba 20,000 which is 20,000 naira tẹ́ bá gba 2 á fún yín ní 3,000 bó tẹ́ bá ti gba ìbéèrè kankan ẹ gba nǹkan kan so ẹ mú ìbéèrè yòówù tó bá wù yín nínú bíbá kọ́kọ́ ẹ mú ìbéèrè àkọ́kọ́ yẹn wá okay ìbéèrè àkọ́kọ́ yẹn náà ẹ̀yin fún ara yín ní kẹ̀ka sí wa létí ẹ ní ìṣẹ́jú àáyá 30 seconds láti dáhùn ìbéèrè yẹn ẹ sọ nǹkan tó wà ń bẹ̀ ṣé kí n bá yín kà. Mo rí. Ó yẹ ká. Ta ni ọmọ Ilé-Ifẹ̀ àkọ́kọ́ tó sẹ́nítọ̀? Tó kọ́kọ́ jẹ́ sẹ́nítọ̀ kí lórúkọ ọmọ Ifẹ̀ àkọ́kọ́ tó jẹ́ sẹ́nítọ̀ fún ẹkùn Ifẹ̀ Ìjẹ̀ṣà. Ifẹ̀ Ìjẹ̀ṣà. Sẹ́nítọ̀ àkọ́kọ́. Ó yá ìwé ẹranko ran yín létí gbàbí má gbàbẹ̀ má gbàbí. Mo fẹ́ mú Ọ̀túnba Iyọlá Omiṣore. Ọ̀túnba Iyọlá Omiṣore Ọ̀túnba Iyọlá Omiṣore kọ́ ni ọmọ Ifẹ̀ àkọ́kọ́ tó jẹ́ sẹ́nítọ̀ ṣé kí n sọ orúkọ ẹ̀ fún yín ọmọ Ifẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ sẹ́nítọ̀ ó ní ọ̀jọ̀gbọ́n Christopher Ìlọ̀rí ó ní ọmọ Ifẹ̀ àkọ́kọ́ tó jẹ́ sẹ́nítọ̀ ẹ ṣeun ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Omiṣore Rọfíát. Ẹ ṣeun mà ẹ bá ń dárúkọ yín. Orúkọ mi ni Ọdún Ayọ̀. Ọdún Ayọ̀ ọmọ agbolébo ní. Ọmọ agbolébo ní. Ọmọ agbolé Láfògídò. Ṣé ẹ mọ̀ Fẹ̀ dáadáa? Mo mọ̀ Fẹ̀ dáadáa o. Ẹ tí ọ̀gbẹ́ mọ̀ Fẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Ó yẹ jẹ́ ká try ẹ mú béèrè ká mọ̀ báyẹ̀ mọ̀ Fẹ̀. Nọ́mbà kí lẹ mú? Nọ́mbà 4. Ẹ fi hàn kámẹ́rà pé nọ́mbà 4 lẹ mú. Nọ́mbà 4. Nọ́mbà 4. Nọ́mbà 4. Nọ́mbà 4. Nọ́mbà 4. Ó rèé o. Ẹ̀rin ó kà. Ìbéèrè 4 tí wọ́n mú ó ní wọ́n ní kẹ́ sọ orúkọ àwọn adarí ẹ̀sìn wọ̀nyí. Àkọ́kọ́ kí lorúkọ Chief Imam Ifẹ̀? Chief Imam lórí àtún. Chief Imam Ifẹ̀. Chief Imam. Chief Imam Ifẹ̀ kí lorúkọ Chief Imam? Orúkọ Chief Imam àkọ́kọ́ orúkọ Chief Imam ẹlẹ́ẹ̀kejì orúkọ bàbá àràbà tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àràbà gangan kí lórúkọ àràbà. Ẹ ní 30 seconds láti dáhùn ìbéèrè. Bàbá àràbà orí mi o. Ẹ ṣé gan wa. Owó ti lọ o, mo wá gbọ́. Ẹ ṣé gan wa ẹ ṣé wà dúpẹ́ o thank you so much. Ẹ káàbọ̀ màmá kí lórúkọ yín? Orúkọ mi ni Ṣèyí. Ṣèyí kí ni? Olúwaṣẹ́gun. Ṣé ẹ mọ̀ Fẹ̀? Mo mọ̀ Fẹ̀. Ẹ ṣú ọ̀gbẹ́ mọ̀ Fẹ̀? Ọmọ Ilé-Ifẹ̀ ni mí. Ọmọ agbolébo ní? Ọmọ agboolé ilé apá. Ilé apá ni? Ilé Ìrèdùn mi. Ìrèdùn mi? Ó yá ẹ ní ìbéèrè ẹ mú ìbéèrè nínú àwọn ìbéèrè tó wà nílẹ̀ yìí. Ìbéèrè 4 táwọn múlẹ̀ kan ní tí wọ́n gbà. Ó yá ìbéèrè kélòó lẹ mú? Wọ́n mú ìbéèrè 3 gbogbo ọjà Ajífọwọ́bajé ìbéèrè 3. Ìbéèrè 3 ni wọ́n mú o. Ṣé kí n kà á? Ṣé kí n kà á? Ẹ̀ẹ̀kan náà ni. So ìbéèrè 3 yìí àkọ́kọ́ lélẹ̀ tẹ́ bá ti gbà á máa proceed lọ sí next one. Ìbéèrè lè wọ́n ní kẹ́ dárúkọ àjọ Ifẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ẹni 30 seconds. Àjọ Ifẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà 30 seconds 30 seconds 1 2 3 4 5 6 7 8 wọ́n ti ń bá káàsì yín jẹ́ o 9 10 11 12 13 14 16 17 18 19 20 àjọ Ifẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà. Ó dà ẹ ti ṣí o a ní àjọ Olódé àjọ Ọ̀làrẹ́ àjọ Mọ̀rẹ̀ àjọ Ọ̀ráyè àjọ Ọ̀rẹ́ mọ. Kò sí ìràyè ń bẹ. Àjọ Ifẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà àjọ ó yẹ dárúkọ àjọ Ifẹ̀ ẹ dárúkọ àjọ Ifẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ẹ dárúkọ àjọ Ifẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà àjọ Ifẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ẹ máa dárúkọ sílẹ̀ kan sí. Ṣèyí Olúwaṣẹ́gun. Ẹ ṣé o mama ṣé ẹ mọ̀ Fẹ̀?
Mo mọ fẹ́. ẹ ṣú ọ̀pẹ mọ fẹ́ dáadáa. Mo mọ fẹ́. kí lorúkọ yín? Ìfẹ́ Awóre ni ìfẹ́. Awóre ni ìfẹ́ olúwa. ọmọ agbélébó ni yín fẹ́. ẹ bá mi gbé microphone yẹn sẹ́nu dáadáa. Ọmọlé ọba aláṣẹ. Ọmọlé ọba aláṣẹ. ṣé lè kí oríkì ọba aláṣẹ fún mi láàrin ìṣẹ́jú kan? Mọ kí dáadáa. Ó dà ẹ ní ìbéèrè. Tẹ́ bá gba ìbéèrè mẹ́ta ẹ máa gba 20 ẹgbẹ̀rún. So bọ́ tẹ́ bá ti ṣí question 1 à ń lọ ní ẹ súnmọ́ bí kẹ́ wá mú ìbéèrè. Ẹ súnmọ́ bí. Ẹjọ àwọn èèyàn tí wọ́n bá yín dá sí tí wọ́n bá yín sọ ẹni kàn má bá yín sọ ánsà. Tó bá ti bá yín sọ ánsà àwọn gbá wọn ẹ fún yín. So ẹ mú ìbéèrè tó bá wù yín náà àwọn ìbéèrè ọwọ́ mi. Ìbéèrè kelo lẹ mú? Ìbéèrè kelo. Gbogbo ọjà jí fọwọ́bajé wọ́n mú ìbéèrè karùn-ún. Wọ́n mú ìbéèrè karùn-ún. Ẹjọ ìbéèrè karùn-ún rẹ o. Ẹ gbọ́ ìbéèrè karùn-ún o. Wọ́n ní kẹ́ dárúkọ èèyàn 10. Ṣé mọ̀ pé bàbá wa tó wà ń bẹ̀ lórí oyè báyìí àwọn ní Ọọ̀ni 50th Ọọ̀ni. Wọ́n ní kẹ́ dárúkọ 10 pé tó ti jẹ 10. Ó yá ẹ dárúkọ. Ẹ dárúkọ. Bàbá wa Ẹ ní sùúrù ó yá à ń gbọ́ yín. À ń gbọ́ yín. Ẹ gbé kíní ẹ sẹ́nu dáadáa. Bàbá wa Olúbùṣe. Síjú Adé. Síjú Okùn Adé Síjú Adé. Okùn Adé Síjú Adé. Ẹ ní ìṣẹ́jú kan láti dá ìbéèrè. Ẹni tàdé. Àwọn sì wà ń bẹ. Àwọn tó ti jẹ́rí. Ó dà mo fún yín ó di 2. Kẹsàn. Ó yá. Adérẹ̀mí. Adésọjí Adérẹ̀mí. Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn ó di mélòó? 4. Ẹni Ara Odùduwà. Odùduwà ó di 5. No cross of answer. Bàtálá náà wà nù wọn náà. Nínú Ọọ̀ni tó ti jẹ́ ńlẹ̀ Ifẹ̀. Ẹ ṣe gan mà. Ọbalùfọ̀n kò gbogbo dirin. Lúwo Gbàgídà. Odùduwà. Ọ̀rànmíyàn. Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí. Ẹ ṣé o. Orúkọ mi ni Ìfẹ́ Olúwa Awóre ni. Ẹ ṣé o. Ẹ bá mi dárúkọ yín. Àlàbá Káyọ̀dé. Orúkọ yín Àlàbá Káyọ̀dé. Àlàbá ní tèmi, ọkọ mi ni Káyọ̀dé. Màmá ṣe ẹ mọ̀ fẹ́. Mo mọ̀ fẹ́. Ẹ mọ̀ fẹ́ dáadáa gangan. Bẹ́ẹ̀ni. Kábí ọgbọnrín fẹ́. Ilé òtútù ni. Ilé òtútù. Ilé ìyá mi, ilé wa lóde. Ilé wa lóde. Ilé bàbá kó bí ìyá mi. Kò lè lálọ tán. Lè lálọ tán. Ó yẹ lálọ tán ní ayé gbajú. Bẹ́ẹ̀ni. Ó yẹ mú ìbéèrè. Eléyìí tó bá wù yín nínú ìbéèrè. Ìbéèrè kelo lẹ́nu. Ìbéèrè kelo. Ìbéèrè kẹfà gbogbo ọjà jí fọwọ́bajé. Ìbéèrè kẹfà òun lélẹ̀ o. Ìbéèrè kẹfà wọ́n ní níbo ni ẹ̀sìn ìgbàgbọ́ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ń fẹ̀ àti wípé ọdún wo ló bẹ̀rẹ̀? Christianity ẹ̀sìn ìgbàgbọ́. Ẹ̀sìn ìgbàgbọ́. Ilé Ifẹ̀ ń bẹ ní. Ilé ibi tó gbó ló ti bẹ̀rẹ̀ Ilé Ifẹ̀. Mo lè sọ bí tó ti bẹ̀rẹ̀ ń fẹ̀ fún yín ṣùgbọ́n ní ọdún wo gangan la mú ẹ̀sìn ìgbàgbọ́ wọ Ifẹ̀? Ìyèkéré Ọọ̀ni. Ẹ ṣé o. Èrò ẹ̀ ní sùúrù. Ní sẹ́mọ̀ ìpè nígbà mú ìgbàgbọ́ wọ Ilé Ifẹ̀ yìí. Nìran Mùsùlùmí náà sọ pé Mùsùlùmí ló máa wọlé. Wọ́n ti ṣe nìsín láti fẹ́ tó bí 100 ọdún. 100 ọdún yẹn ọdún wo wá ni? Àwọn mẹ́ẹ̀mọ́ lédè òyìnbó. Ẹ mọ̀ lédè òyìnbó. Ọdún wo ẹ̀kan sọ àti pé níbo ló ti bẹ̀rẹ̀ nílẹ̀ Ifẹ̀? Níbi kan ti bẹ̀rẹ̀ Ilé Ifẹ̀. Kéré ló ti bẹ̀rẹ̀. Àtìbà ni Ìlódé ń bẹ náà ni. Ìlódé kan ló ti bẹ̀rẹ̀. Mọ̀mọ́ ṣe mọ bí kan tó ń pè ní Ìyèkéré. Ìyèkéré gangan ní ẹ̀sìn ìgbàgbọ́ ló ti bẹ̀rẹ̀ nífẹ̀. Ìyèkéré ló ti bẹ̀rẹ̀. Ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni Àlàbá Káyọ̀dé. Ẹ ṣé gan màmá àárín pẹ́ mà. Ìyálọ́jà Jìfọ̀bàjẹ́. Ẹ̀kọ́ yín Olúwadéwọ̀yìn alias Kòláàbò. Alias Kòláàbò. Ṣé ẹ mọ̀ Ifẹ̀ dáadáa? Ọmọ fẹ́ o. Ẹ mọ̀ Ifẹ̀ o. Orírun ní Ilé Ifẹ̀. Orírun ní Ifẹ̀. Kábí ọgbọnrín ní Ifẹ̀. Ẹ̀làrẹ̀ ní o ọmọ Tẹ̀lógún. Ìlàrẹ̀ ẹ̀yin tẹ̀dímọ́lẹ̀ àwò làrẹ̀. Níbo gangan làrẹ̀? Olúmọgbé. Olúmọgbé gangan Ìlàrẹ̀ ni. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí pé ẹ ní ìbéèrè. Ṣé rí tẹ́ bá ti gba ìbéèrè àkọ́kọ́ ẹ lọ sí number 2. Number 2 to number 3. But tẹ́ bá ti ṣí number 1 ẹ move lọ sí number 2. Tẹ́ bá wá gba ìbéèrè kíní kejì kẹta 20 ẹgbẹ̀rún 20,000 kò rújú. So ẹ mú ìbéèrè tó bá wù yín nínú àwọn ìbéèrè tó kù nílẹ̀ báyìí. Ẹ mú ìbéèrè. Ẹ fọwọ́ ara yín mú ìbéèrè. Ìbéèrè kelo lẹ mú. Ẹ sọ sínú microphone yẹn. Ìbéèrè kejì ò ní o number 2. Question number 2. Òun lélẹ̀ o. Ìbéèrè kejì ó simple. Wọ́n ní ìbéèrè kejì ẹ dárúkọ àwọn ọmọ Ifẹ̀ 3 tó ti jẹ deputy governor pẹ̀lú ọdún tí wọ́n fi jẹ.
wọ́n bá ti pèsè gómìnà rí nífẹ̀ẹ́ ṣùgbọ́n ní ìtàn ìpínlẹ̀ Ọ̀ṣun láti ìgbà tí ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ láti Iyọ̀lá Omiṣore ọdún wo sọ́dún wo ló fi jẹ́ deputy governor. n tó wà nínú ìbéèrè ni ẹni náà bá mú kò sí wàhálà ó ní ọdún wo Iyọ̀lá Omiṣore ta ló tún jẹ́ deputy governor. Ta ló tún jẹ́ deputy governor. Kí lorúkọ ilé tó wà ńbẹ̀ yìí. ẹ mọ̀ sọ ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ sọ fún wọn yẹn ẹ ẹ̀pù wọn Adéwùsì kí ni. Adéwùsì mi mọ wọn. Mo orúkọ wọn ó dà ṣé kí n wá dárúkọ mẹ́ta tó ti jẹ deputy governor fún yín. Ẹni àkọ́kọ́ ni Ọ̀túnba Christopher Iyọ̀lá Omiṣore tó ṣe deputy bàbá Àkàndé. Lẹ́yìn tí bàbá Iyọ̀lá Omiṣore kú ńbẹ̀ ó ní Sòókò Adélékè Adéwọ̀yìn ni wọ́n wà níbẹ̀ tí wọ́n jẹ́ ọmọ Ifẹ̀ kejì tó jẹ deputy governor. Lẹ́yìn bàbá Sòókò Adéwọ̀yìn ẹni tó tún jẹ deputy governor ó ní deputy governor tó wà ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ alága ní Ifẹ̀ East local government tẹ́lẹ̀ ọmọọba honorable Kọ́lá Adéwùsì. So bí àwọn ìbéèrè yẹn bó ṣe lọ nìyẹn ó ní igbákejì gómìnà tó wà lórí oyè báyìí. Àwọn méjì tá a dárúkọ yẹn wọ́n jẹ igbákejì gómìnà bàbá Àkàndé tí bàbá Àkàndé wà ńbẹ̀ láàrin ọdún 1999 tán jọ ń jà sí nígbà tó fi fà kalẹ̀ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Oyin Olúwa Adéwọ̀yìn alias Kòláàbù. Alias Kòláàbù ẹ ṣé o. Ẹ ká sọ màmá ṣe é mọ̀fẹ́. Mo mọ̀fẹ́. Ẹ sọ ṣe é mọ̀fẹ́. Mo mọ̀fẹ́. Ẹ mọ̀fẹ́ dáadáa. Mo mọ̀fẹ́ dáadáa. Kí lorúkọ yín? Ẹ bá ń gbé microphone yẹn sẹ́ńdọ̀. Orúkọ mi ni Idiat. Idiat kí ni? Alimi. Ọmọ agbólebo ní. Ọmọdé Débóyè. Ilé Débóyè mo bá Débóyè rí. Ègbólé. Bá ní wọ́n rẹ̀. Ẹ ti délé tipẹ́ ẹ lọ pàdé ọmọlé ẹ máa lọ pàdé ọmọlé o. Ó yá ẹ mú ìbéèrè ní bíbá ìbéèrè tó bá wù yín. Ìbéèrè elé tó bá wù yín ẹ mú èlé tó bá wù yín. Ẹ dẹ̀ ní ọgbọ̀n ìṣẹ́jú 30 seconds ìṣẹ́jú àyá ọgbọ̀n láti mú bẹ̀. Nọ́mbà kílẹ̀ mú ṣé nọ́mbà 7 lọ́kàn yín mú. Nọ́mbà 7 ok nọ́mbà 7 rèé o ẹ máa tún ní ìbéèrè wa lé o. Nọ́mbà 7 ẹ ṣe lè wá kà fún mi. Wọ́n ní ọjọ́ wo ọdún wo ni Ọọ̀ni Síjú Adé rèwàlẹ̀ àṣà. Tó ní tá bá tún sọ̀rọ̀ sí ẹ máa ní ìbéèrè wa lé. Ọọ̀ni Okùn Adé Síjú Adé tí wọ́n rèwàlẹ̀ àṣà ọdún wo. Ọdún 2021. 2021 kọ́ 2015 ni ẹ ṣe 2015 ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Idiat. Ẹ ṣé o. Moríṣádé Adéfioyè. Moríṣádé Adéfioyè ṣé ẹ mọ̀fẹ́. Àwọn ọmọfẹ́ ni mí. Ṣé ọmọfẹ́ níbọ̀ ṣé ẹ mọ inú Ifẹ̀ gangan. Mo mọ inú Ifẹ̀. Ẹ mọ bó ṣe ń lọ Ifẹ̀. Mo bó ṣe ń lọ. Ó yá ọmọ agbólebo ní Ifẹ̀. Ilé Lámì Sọgbẹ̀ lóde. Ilé Lámì Sọgbẹ̀ lóde. Ìyẹn ni pé mo forí yan gísàm sílé kí má bàa sí iná lóde. Ó yẹ mú béèrè nínú àwọn béèrè tó wà nílẹ̀ yìí. Ẹ mú béèrè tó bá wù yín. Ṣé ìbéèrè yẹn lẹ mú? Ó yá gbogbo fẹ̀ ẹ mú ìbéèrè kélòó ìbéèrè kẹjọ ọ̀nà mú o gbogbo ọjà ṣẹ́rí ìbéèrè ó ní wọ́n mú yìí o. Ó dá o ìbéèrè tó bá yá ẹ máa ní ìbéèrè wa lè wọ́n ní kí ni ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ Ìyálóde Ilẹ̀ Ifẹ̀. Orúkọ ẹ̀kúnrẹ́rẹ́ full name Ìyálóde. Ó pàkàsọ o. Ó pàkàsọ ó dá ẹ ṣé o. Ẹ̀sẹ̀ ilé bọ̀. Pélé ẹlẹ́ja. Pélé ẹlẹ́ja. Yẹ́sọ. Kábí ọ̀gbúnrín. Ọgbọ́n mi wà ní Ifẹ̀ ń bẹ́ẹ̀. Níbo ń fẹ̀? Ní ilé Lágbójì. Ilé Lágbójì. Ó dá ẹ mú ìbéèrè. Ndé wà ń bíbá ẹ ti mọ terms and conditions wa tẹ bá gba ìbéèrè mẹ́ta ẹgbẹ̀rún ẹgbẹ̀rún which is 20,000 naira. Mo rí pé. Ó yẹ mú ìbéèrè tó bá wù eléyìí tó bá wù yín ni o ẹ mú ní tó bá wù yín. Ẹ mú ní tó bá wù yín. Ní tó bá wù yín ni o. Ìbéèrè kẹlò lẹ mú ná. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá gbogbo ọjà lóde wọ́n mú ìbéèrè kẹwàá o. Ìbéèrè kẹwàá mo mú o. Ó dá o. Ó tí ìbéèrè tí wọ́n sọ rèé o. Ọdún wo ọjọ́ wo ni Ọọ̀ni Tadéníkáwò Adésọjí Titus Adérẹ̀mí ni wọ́n gorí àpèrè gẹ́gẹ́ bí Ọọ̀ni ọtí bí ọdún wo. Mi ò tí bí mi ọdún wo. Ọdún mélòó ni ọba Adésọjí Adérẹ̀mí lò lórí ìpè? Mẹ́mọ̀ gbẹ́. Ọdún 50 years lórí oyè. Bẹ́ẹ̀ ti pè bẹ́ẹ̀. Ọdún 1930. 1930. 1930. Ìyá mi gàn tí wọlé ọkọ. 1930. Ìyá mi ti wọlé ọkọ ń gbẹ. Bàbá Adésọjí Adérẹ̀mí ni Ló wù wọ́n gorí bí Ọọ̀ni àpè. Ifẹ̀. Ẹ ṣé gan. Ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Ẹsẹ̀ mi ni pélé ẹlẹ́ja ìbéèrè ẹbí mi ò tí bí mi jẹ o. Ẹ ò dẹ̀ ṣe o. Gbé sẹ́nu. Orúkọ yín mà? Ọlájídé Fúnkẹ́. Ọlájídé Fúnkẹ́ ọmọ agbólebo ní. Ọmọ Òtútù. Ọmọ Òtútù. Ṣé ẹ mọ̀ fẹ́ dáadáa? Ṣé ẹ mọ̀ fẹ́? Ó sì ọ̀fin pẹ́ mọ̀ fẹ́. Ó yá ẹ mú béèrè ẹ jẹ́ ká wò bá yẹ mọ̀ fẹ́. Ẹ mú béèrè tó bá wù yín.
ìbéèrè kelo lẹ mú ẹgbẹ́ kínní ẹ̀sẹ̀ ẹnu dára kẹ́ sọ̀rọ̀ sí ìbéèrè kelo ìbéèrè kẹsàn-án ìkẹsàn gbogbo ọjà Ajífọwọ́bajẹ́ wọ́n mú ìbéèrè kẹsàn-án ṣé kàkà ìbéèrè kẹsàn-án ìbéèrè kẹsàn-án ìbéèrè kẹsàn-án ó simple o wọ́n ní kí ni orúkọ kábíyèsí Ọbalúfẹ̀ Tilẹ̀fẹ̀ full name ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ kábíyèsí Ọbalúfẹ̀ Tilẹ̀fẹ̀ ẹni 30 seconds láti dáhùn ẹ̀ ó dà o ẹ ṣọ́ orúkọ wọn ni Ọba Ìdòwú Ọláníyì Adédúrà Ọbalúfẹ̀ Tilẹ̀fẹ̀ Ìdòwú Ọba Israel Majesty Ọba Ìdòwú Ọláníyì Adédúrà Ọbalúfẹ̀ Tilẹ̀fẹ̀ ó yẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí Ọlájídé Fúnkẹ́ ó dẹ̀ ṣeun o tẹ́ bá ti gba ìbéèrè mẹ́ta ẹ gba 20,000 bọ́ tẹ́ bá ti ṣí ìbéèrè àkọ́kọ́ ẹ ti já so ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. Miss Ọmọlára Akínlolú. Miss Ọmọlára Akínlolú kábí ọgbọ́n nífẹ̀. Ọgbọ́n mi nílé Ifẹ̀ nílé ọkọ mi ní Àkúí. Àkúí ni yín. Ilé Lúmọ̀jú ọmọ Olúmọkọ. Ẹ ṣeun ṣé ẹ mọ̀ Ifẹ̀ dáadáa. Mo mọ̀ Ifẹ̀ níbà díẹ̀. Ẹ mọ̀ Ifẹ̀ níbà díẹ̀ ó yẹ mú béèrè ìbéèrè tó bá wù yín ìbéèrè kelo lẹ mú. Ìbéèrè kejìlá ẹ fi hàn kámẹ́rà gbogbo ọjà ìbéèrè kejìlá ni wọ́n mú o ìbéèrè kejìlá ó dáa ìbéèrè kejìlá yìí wọ́n ní wọ́n ń pe ọmọ Ifẹ̀ kan ní orúkọ yìí tí wọ́n pè ní currency controller débi pé olórin kan kì í bá mi kí ọlọ́láyé onítèmi currency controller kí lórúkọ ọmọ Ifẹ̀ tí wọ́n pè ní currency controller yẹn ọmọ Ifẹ̀ wo ló ń jẹ́ ìnagijẹ yìí nínú ìtàn ìlú Ifẹ̀. Currency controller yìí ló máa ń kọrin ìbílẹ̀. Currency òbé máa ń kí ẹni tó ń jẹ́ currency controller. Ó máa ń kọrin ìbílẹ̀ Ifẹ̀. Kí bá lórúkọ ọmọ rẹ̀ náà ni ẹni tí ó ń kọrin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kì í ṣe decency nìyẹn ẹni tí ó ń jẹ́ currency controller tí Ebenezer Obey máa ń kì ó ní ọmọọba Yẹra Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Amicable òun ni wọ́n pè ní currency controller ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Miss Ọmọlára Akínlolú. ọjà abolẹ́wà yìí. ọjà lóde Ajífọwọ́bajẹ́. ẹ ṣe o ó wù ní ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n ọ̀nà fún náà ní fàyè gbà wá a ti gbìyànjú àti béèrè lọ́wọ́ àwọn èèyàn dáadáa nípa àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan tó ní ṣe pẹ̀lú Ilé Ifẹ̀ àmọ́ very unfortunate ààrẹ nígbà ìbéèrè wa lónìí ẹ tún rí wa nínú ọjà míì láìpẹ́ àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ìjìká tó jẹ́ ká ṣọ́yè àwọn èèyàn tí wọ́n wò pé ètò yìí ó yẹ kí àwọn náà dá sí kí wọ́n support ẹgbẹ́ ọmọ Ifẹ̀ ní orílẹ̀-èdè Germany àmọ́ rírì yín púpọ̀ ẹ ṣeun Ọ̀túnba Kúnlé Ayọ̀lá Foundation CAF ẹ ṣeun God bless you ọmọbabìnrin Rónkẹ́ Adégòkè Nebasidin God bless you Daniel Adéfáyé lórúkọ tèmi o títí ìgbà míì ọjà míì tẹ́ bá fẹ́ ká tún wá ẹ fi sínú comment section ẹ ṣé o God bless you.